pupa ni ó mọ́ yòó kì í ṣe dúdú o òyìnbó wa máa tàn yín bí pé èṣù pupa èṣù láàlú ògiri ó mọ́ lọ́ fi pè é rà lọ́wọ́ ó dàbí mọ̀ mi wọ̀ta bẹ́ẹ̀ ni pupa ni pupa fò ó mọ́ lólólólóló bí Tóyìn òun lọ́ fi pè ní ìmọ́lẹ̀ òwúrọ̀ ìràwọ̀ òwúrọ̀ jẹ́ bọ́ǹsì tó bá yá àwọn àsọ̀rọ̀ ní gbogbo wọ̀nyẹn òun mo sọ fún wọn pé tó bá jẹ́ mùsùlùmí tó bá jẹ́ kírísítẹ̀ ẹ lọ wá mọ̀ ẹ má jẹ́ kẹ́nìkan tún yín jẹ tẹ́ ẹ bá wá mọ̀ wọ́n máa tún yín jẹ ìmáàmù máa tún yín jẹ pásítọ̀ á tún yín jẹ bọ̀tẹ́ bá nímọ̀ kò lè tún yín jẹ o. bàbá wòlíì ni wà ẹ mọ̀ ẹ́ sí wòlíì oníbíbélì wòlíì Jésù ìjọba wa ń sọ yìí ẹ sọ pa èṣù ẹ sọ pa Ṣàngó. kì í sọ́lọ́run ló dá Ṣàngó ni kì í sọ́lọ́run ló dá áńgẹ́lì ó ní jẹ́ sọ fún lọ́jọ́ kọ̀ọ̀kan ní Monday ó ní áńgẹ́lì tiẹ̀ tó ń ṣàkóso tó bá fẹ́ kàdúrà ẹgbà tó bá mọ̀ Tuesday ájò tó ń lò ló fi ń tóbi kí mo sọ fún yín ájò tó ń lò tó ń ṣe fún ó lè má mọ̀ òun ló jẹ́ kó ń fẹ̀ òun ló affect Barrister náà ájò tó ń gbé mi òkìkí tó ń wá òun ló jẹ́ kó ń tóbi ẹ sọ fún ẹni wòlíì Falẹ́mi ló sọ bẹ́ẹ̀ bó ṣe rí nìyẹn èèyàn ọ̀parọ́ mọ́ tó bá sọ fún ẹ o wọ́n tẹ̀wù fúnra ẹ̀ wọ́n sọ mọ́lẹ̀ kò tí kú olórí tó ń sọ mọ́ wọ́n ti túra jọ ẹ̀ wọ́n tú o ó mọ̀ máa ṣe rádàrà kiri ni o wọ́n máa tí ò bá ṣọ́ra wọn apájẹ́ gbẹ̀yìn ni. ó dàbí ṣe fídíò kan ṣe lóróró ó wé gèlè ó ṣe bí obìnrin ń jó. èèyàn ò ti kinní kankan ó sì wà lórí so wọn ò tí ì tú o. gbaná fẹ́ súlẹ̀ báyìí. èèyàn kọ̀ǹsáìn yẹn èèyàn kọ̀ǹsáìn mi ọjọ́ ọmọ mi so bọ́ọ̀rọ̀ ṣe rí nìyẹn. so lórí ọ̀tọ́ pé Àlàbí àti Lizzy Anjorin. òun fúnra ẹ̀ tó débẹ̀ tí ò jáde ó ní nǹkan tó rí o. olóhùn tó bá dé. ẹ̀ẹ́dẹ̀ máa sọ ẹlòmíràn máa sọ sọkúsọ ìgbà tẹ́jọ́ ọ̀pọ̀lọpọ̀ yẹn afọ́jú nìyí tẹ́ ẹ̀ mọ̀ kankan bó ṣe débẹ̀ yẹn ṣe ó lè ní nǹkan tó ti sẹ́ẹ̀tìlẹ̀ fún tó rí tó fi padà kó òun kọrin bẹ́ẹ̀ ẹ̀yin ò dẹ̀ ní rí kò sí olórin kékeré o wọ́n rìn ju ìyá wọn lọ olórin ẹ̀mí wo nìyẹn olórin ayé ní gbogbo wọ́n rìn ju ẹ lọ. bọ̀ Jésù náà ń pariwo Jésù olùgbàlà. tani ó ń pariwo Ọlọ́run tó rí Jésù rí ó rí ètù tẹ́ ẹ̀ ń pariwo ẹ̀ṣẹ́ ẹlẹ́sùn rí ṣe rí. ẹ tẹ̀sí ní Facebook ẹni òdúdú ó mọ́ róró ni. so ẹ béèrè question mi òun mo ti dá. Ọlọ́run lóhùn yìí má jẹ́ wọn padà o gẹ́gùn òun ṣe sọ pé ìránṣẹ́ náà ọwọ́ ẹ̀ lórílẹ̀‐èdè tí máa túbà ọwọ́ ẹ̀ ní gbogbo ọmọ àgbáyé tí wọ́n máa wá níbí kò yí padà o kò sẹ́ni kankan bó ní ọpọlọ kọ́kọ́lọ́ ẹ̀ pé tó bá délé ọpọlọ abẹ́ sí máa dàrú kò ní mọ kankan mọ́ bí Ọlọ́run ṣe sọ nìyẹn kò sí àwọn ẹnìkan ló lè ṣe o Táíwò ni o Kẹ́hìndé ni o irọ́ pátápátá májẹ̀mú ìyẹn Ọlọ́run lòun ti dá fún ìránṣẹ́ yìí òun ti dá sí ìlú yẹn májẹ̀mú yẹn ọ̀dẹ̀ ṣe kíni kò ní yí padà ó ní ká máa sọ àṣìṣe sọ láti gbà yẹn bó ṣe dé nìyẹn. Pásítọ̀ Adébóyè sọ pé lẹ́yìn tí àwẹ̀ àwọn kìrìsìtẹ́nì bá ti 100 days nítorí gbogbo nǹkan máa yí padà Nàìjíríà. mo ti sọ fún ìjọsí mo ní wọn Adébóyè mo kà ọ́ náà fún un láyè kó ń gbàdúrà fún Nàìjíríà mo ti sọ mo ní kẹ́ ẹ fún láyè kẹ́ ẹ wá wà kókó ẹ̀ kẹ́ ẹ wá wẹ̀ tẹ́ ẹ tí mo ti sọ fún tipẹ́ tẹ́lẹ̀ pé wọ́n máa yẹ̀yẹ́ ẹgbẹ̀yìn ni ẹ jẹ́ ká dúró ká fún lóṣù 5 sí ẹ wá wo àbùkù tó bẹ̀ sí máa kàn kẹ́rí pé ìgbà tí Christian bá parí àwẹ̀ tán ẹ wá máa rí bí òjò bí atẹ́gùn bí àwọn jàǹdùkú mọ́ sí máa jà Nàìjíríà ẹ̀jẹ̀ àdìgbà yẹn a máa tún sọ Adébóyè òun ṣe wòlíì Ọlọ́run pásítọ̀ ni tí mo sọ fún yìí tó bá lọ́wọ́ bá òun sọ̀rọ̀ ó lè máa rí lálàá kọ́ máa sọ tó bá lọ́wọ́ bá òun sọ̀rọ̀ ajẹ́pẹ́ àlùjẹ̀nu ló ń bá ń sọ̀rọ̀ mi ì jẹ́ rẹ̀ sọ
wòlíì yàtọ̀ mo difference wòlíì nǹkan tó ń pa orílẹ̀-èdè Nàìjíríà nìyẹn orílẹ̀-èdè tó bá ti ń gba pásítọ̀ ń gbọ́ ibẹ̀ ò lè tòrò wòlíì lọ́lọ́run bá ń sọ̀rọ̀ nínú àgọ́ ò sí nǹkan kan tó ti ń sìn Adébóyè tó sọ̀rọ̀ tó ń sọ pé mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀yìn lọ́mọ́rọ̀ wá o Ọbásanjọ́ jẹ president Nàìjíríà ó fi ṣe bàbá ẹ̀dọ́ ẹ̀ ló ti lọ gbàdúrà àárí ìdílé padà ìyá àdúrà náà ó tún lọ bẹ̀ ìgbà yẹn ni àwọn Niger Delta bẹ̀ sí ń para wọn ìnáwó bẹ̀ sí ń dá wàhálà sílẹ̀ Buhari náà lọ bẹ̀ ní first time ẹ̀ àṣekí ni àárí padà Tinubu tó wà ń bẹ̀ yìí ó ń lọ bẹ̀ ìyàwó ẹ̀ jẹ́ pastor Abraham ní orúkọ tó sọ ń bẹ̀ Abraham ní Tinubu jẹ́ Christian ní ìmọ̀ ẹ̀ ń bẹ̀ Abraham ní lọ́sọ̀ ní Adébóyè banti sí Tinubu tó wà ń bẹ̀ yìí ní ṣe ìṣèjọba ẹ̀ ẹ jẹ́ ká dúró de àwọn 100 days ẹ̀yẹ ẹ̀rí pé àbùkù ló máa mo ti sọ fún yín ti pẹ́ mo náà máa yẹ̀yẹ́ bàbá ẹgbẹ̀yìn ni wọ́n máa ti kíni wọ́n máa yẹ̀yẹ́ ẹgbẹ̀yìn ni àti sọ fún ikú tó lóhùn ní kú tọmọ ẹ forí gbé yẹn yẹ̀yẹ́ ni bàbá yẹn máa ṣe gbẹ̀yìn mo ti sọ fún yín ti pẹ́ èyí ṣe ni so ẹ jẹ́ ká nóòtì ẹ o ọ̀rọ̀ Adébóyè yìí o ẹ calculate ẹ̀ tó bá parí àwẹ̀ tán àtẹlẹ́ tí mo sọ káwá mọ ilé ìtọ́jú òtítọ́ àtòdodo ẹ̀yin journalist ṣó ti yé ní bó ṣe rí nìyẹn so ìlérí tọ́lọ́run ṣe ó lè wà tí ìránṣẹ́ yẹn bá débẹ̀ wọ́n mọ̀ pé kì í ṣe mo ti ń sọ ìgbà tí wọ́n ní Tinubu wọlé gómìnà pé Tinubu ilẹ̀ dé o kìnní kan o àwọn kan ní tí ìjọba Tinubu bá ti bẹ̀ tán ti po àwọn wá yẹ̀yẹ́ mi lé àwọn wá ká mi mọ́lé mò ń rẹ́rìn ṣé bí kì í pa wọ́n sìn àwọn tó náà máa ká mọ́lé bí ń pa wọ́n pọ̀ mọ́ wọn pè ràn wọ́n mo ní kò sí Odùduwà nation Yorùbá tó bá gbà tó bá àwọn yẹ̀yẹ́ bàbá yẹn wọ́n wá lù ú lé ṣé ẹ ti ní Odùduwà nation ẹ ti rí wọ́n gbowó wọn ni àwọn bàbá kan fáàmù ní jìbìtì tí wọ́n náà jẹ́ wòlíì wọn tí Sunday Igboho ń pọ́nlé bàbá kan fáàmù nìyẹn wòlíì nìyẹn bàbá yẹn support wọn ṣe ẹ yàtọ̀ ṣé káwọn máa bá yín parọ́ máa jẹun ni àbí bá yín parọ́ jẹun so bó ṣe rí nìyẹn o. Lórí ọ̀rọ̀ Babangida tó ṣèwé ní 1992 ni mo ti sọ lásọtẹ́lẹ̀ ń gbà yẹn pé Babangida kì í ṣe last ministry tó sọ pé òun ni tó ń lérí kiri tó máa rú lórílẹ̀‐èdè mo sọ ń gbà yẹn pé Ọbásanjọ́ ó máa lọ sẹ́wọ̀n ó máa wá ṣàrọ̀ orílẹ̀‐èdè mo sọ pé Abíọ́lá máa jáde láti wá jìyà ẹ̀ṣẹ̀ torí ẹ̀jẹ̀ wà lọ́wọ́ ẹ̀jẹ̀ wà lọ́wọ́ Babangida pé Babangida ò ní ṣàṣeyọrí kó ń bẹ ẹ̀jẹ̀ wà lọ́wọ́ Abíọ́lá tó tún jẹ́ ọ̀rẹ́ ẹ̀jẹ̀ tún wà lọ́wọ́ ẹ̀ pé kò sí bó ṣe máa ṣààrẹ orílẹ̀-èdè yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ pé bàbá Amẹ́ríkà sọ pé tó bá gbàdúrà oṣù mẹ́fà wọn apá sílẹ̀ mi sọ pé nǹkan tó náà sọ fún mi pé ẹ̀jẹ̀ wà lọ́wọ́ ẹ̀ nígbà yẹn nígbà tó wá dá 1993 tó wá jáde táwọn kan tó wá bá mi pé wọ́n sọ pé bàbá Bádàrè sọ pé Abíọ́lá ò lè gbẹ́rù Nàìjíríà pé kí ni mo rí sí ọ̀rọ̀ ìbò tí wọ́n fẹ́ dì í èmi lè sọ fún wọn pé Abíọ́lá ò lè wọlé o bó bá wọlé wọn ò lè gbéjọba fún ọ gbogbo ẹ̀yin advice wọn ẹ lọ ikú tó fẹ́ pa Abíọ́lá nìyẹn gbogbo àwọn èèyàn tó sọ ẹ̀yà Abíọ́lá ní kẹ́ ẹ dìbò fún o kẹ́ ẹ ti last respect fún ìgbẹ̀yìn ẹnìyẹn lórí ìbò tó fẹ́ ṣe yẹn nígbà tó tún wá yá àwọn kan tó wá bá mi pé Babangida àti Abíọ́lá pé ọ̀rẹ́ ni wọ́n á gbé fún mo wá lókè má pòwe kan fún yín mo ní Babangida orúkọ tó ń jẹ́ atannijẹ òun náà pè ní Maradona tí bí sọ́nà bá jọ pé torí ẹ̀ ní òmò tó Maradona atannijẹ bí sọ̀nà bá ń jọ òun ló ń gbà tó ń bọ̀ láti airport tó ń interview ẹ̀yin journalist tó ní kí ló rí nípa òṣèlú Nàìjíríà ó ní Babangida is Maradona dasókè atannijẹ ẹlòmíín gbọ́ Maradona ni kò mọ mí nìyẹn mo ní Abíọ́lá fúnra ẹ̀ ọmọ gbọ́n ju bàbá ọmọ tó gbọ́n ju bàbá ẹ̀
mo bá àwọn méjèèjì ṣe jẹ́ nìyẹn mo lóòkìkí atọ́nijẹ́ ó ń tàn ní ìlú òkìkí ọmọgbọ́njọ bá ń kàn gbogbo aráàlú wa sọ pé àwọn fẹ́ màgbà náà àwọn méjèèjì atọ́nijẹ́ àtọmọ tó gbọ́n ju bàbá lọ wọ́n wá dọ́jọ́ gbogbo àwọn obìnrin ìlú wọ́n ní ẹni tó bá ti jágbà náà àwọn méjèèjì làwọn máa tẹ̀lé làwọn máa kọ́ṣẹ́ lọ́wọ́ ẹ̀ làwọn máa fòwá ẹ̀ wọ́n wá dọ́jọ́ ọjọ́ méje pé ọmọ gbọ́n ju bàbá àtọ́tẹ́nẹ́jẹ́ ẹ wá ṣe díje o wọ́n máa gbà nù yín ọjọ́ méje pé ọmọ gbọ́n ju bàbá ti débẹ̀ wọ́n retí atẹnijẹ́ wọn ọ̀dá atẹnijẹ́ lọ́ba wa ní kọ́ lọ ránṣẹ́ kọ́ lọ pa atẹnijẹ́ wa nígbà fún máa délé atẹnijẹ́ ń sùn lọ́wọ́ wọ́n jí dìde ó ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní wọ́n lè ní olóhùn ti gbàgbé ó tẹ̀lé wọn ó wá dẹ́dọ̀ àwọn aláìlú àtọ́ba àti ìjòyè pé atẹnijẹ́ wọn wọ́n jù àti débi àfẹ́ màgbà léni ló wá ní ó ní wọ́n ṣàrùn kó máa gbé báàgì kọ́ká ẹ̀mí tó ń bá gbé kànká òun á gbé pọ́ọ̀sì dání ẹ̀mí tó ń bá gbé pọ́ọ̀sì dání òun á gbé báàgì dání pé òun ti gbàgbé ẹ̀ sílé kò sílé tó ń mú dání kó fún un láyè kó ń lọ lọ gbé báàgì wọn wá yọ̀dá nígbà tá a jẹ́ délé oníkèyà òun fún un lóúnjẹ ó jẹun oníkan fún un lọ tí ó mọtí lọ́wọ́ jókòó ẹ̀ ń wòran wọ́n wá dúró dáta ń jẹ títí tí wọ́n rí wọn á tún ránṣẹ́ lọ pé atọ́nijẹ́ wọn retí ẹ̀ ó wá ní kí wọ́n sọ fún ọba àti gbogbo rẹ̀ tó wà ń bẹ̀ pé bóun ṣe ń tọ̀yàn nìyẹn bóun kì í tọ̀yàn jù bẹ́ẹ̀ lọ